ẹni bá wáyé máyà yóò jẹ́ ká lọ́rùn. ilé ayé ilé asán ilé àdánwò ẹni bá wáyé máyà yóò jẹ́ ká lọ́rùn. salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba àná, ọba òní, ọba gbogbo ògbà, elétò ayé, ọba tó ṣe ayé láàyè kan, ààyè tó fi ayé sí báyìí kì í ṣe ààyè pàtàkì, ṣùgbọ́n àwọn ọmọ ànábì Adam àwa mú ayé náà ní pàtàkì. ọ̀rọ̀ Ọlọ́run sì ní gbogbo ẹni ó bá mú ayé ní pàtàkì ìka àbámọ̀ ni ó padà wá jẹ gbẹ̀yìn. ayé tá a dì mọ́ wọ̀nyí ẹ jẹ́ kí sọ̀rọ̀ ara wa. àwa owó alówó, àwa ọlá láyé yìí náà padà wá rí ọlá, àwa ipò apadà wá rí ipò. ní ayé yìí náà la wà tá a wá àṣẹ tá a sì ráṣẹ pa. ẹ wá dákun èwo ni òní lópin ń bẹ. ntọ́ bá mú un tí òpin bá ń bẹ fún ọmọ ẹ̀dá èèyàn, àṣẹ ọlá náà ó pin, àṣepò náà ó pin, àṣẹni tí ń pàṣẹ ń gbà bá wà aláṣẹ tì, àṣekọ̀ sáṣẹ mọ́ náà ni. owó tá a fi mú ayé yìí kọ́ láyé. ọ̀rọ̀ Ọlọ́run ṣe àlàyé ọ̀rọ̀ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. يا سلام مرحبا. بسم الله الرحمن الرحيم. يا ذا الجلال والإكرام. تلك آيات الله نتلوها عليك بالحق. الله الله. فبأي حديث بعد الله وآياته يؤمنون. Ọlọ́run lémi Ọlọ́run ọba mọ̀ ń ṣàlàyé ọ̀rọ̀ mi fún ìwà Ànábì Muhammad. تلك آيات الله. Ọlọ́run láwọn àmì èmi Ọlọ́run ọba nìyí o, ọ̀rọ̀ èmi Ọlọ́run ọba nìyí o. Ayatullahi. òdodo ọ̀rọ̀ látọ̀dọ̀ èmi Ọlọ́run ọba nìyí o. Tilka ayatullahi. àmì tó yẹ ká ẹ fi dé èmi Ọlọ́run ọba mà ni mo fẹ́ máa fi hàn yín yìí. Tilka ayatullahi. Masha Allah, Masha Allah. Natluha alayka bil haqqi. Ọlọ́run ni mo ń ka fún ìwà aṣáájú ẹ̀dá Muhammad pẹ̀lú òdodo ni mo fi ń ka fún ọ. Natluha Allahu Akbar kabira. alayka bil haqqi. Ọlọ́run lémi Ọlọ́run ọba mò ń ka àwọn ọ̀rọ̀ mi, mò ń fi àwọn àmì èmi Ọlọ́run ọba mo bí hàn wá nẹ́bì lórí òdodo ni o. Fàbáyì Allahu Akbar kabira. Ba'dallahi. Allahu Akbar kabira. Allah, Allah, Allah. Ya salam. Fàbáyì hadithin ba'dallahi wa ayatihi yu'minun. Ọlọ́run ní lẹ́yìn àwọn pàtàkì ọ̀rọ̀ tí wọ́n máa fi yé ìwà nẹ́bì nípa abáyé ṣe kéré tó yìí, ọ̀rọ̀ kan wà ń tún bẹ tó pàtàkì ní ọ̀rọ̀ kan tún bẹ níbo lọ̀rọ̀ ń wà àmì kan tún pàtàkì láti fi kẹ́ yàtọ̀ fún èké mi ọ̀rọ̀ wọn máa ṣàlàyé fún ọ yìí. Gbogbo àwọn tó bá fẹ́ gbé mi Ọlọ́run ọba gbọ́ yẹ kí wọ́n gbà mí gbọ́ lórí àwọn àlàyé tí wọ́n máa ṣe fún ọ. Fàbáyì àdìsí ba'dallahi. Ǹjẹ́ ẹ wá rọ̀rọ̀ kan ni tó tún dáa tó ọ̀rọ̀ èmi Ọlọ́run, ẹ̀rí àmì kan ni tó tún dáa tó àmì èmi Ọlọ́run. Ọlọ́run ní fún ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ ní àmì kan ẹ sì ní nǹkan ọ̀rọ̀ kan ò sì tún sí tó gbọdọ̀ dùn létí yóò rí mi Ọlọ́run. Allahu Akbar kabira. Ba'dallahi. Ya zal jalali wal wa ikram. ayatihi yu'minuna. Allah,
ọ̀rọ̀ tẹ́mi ọlọ́run ọba tí mo ń sọ fún wọ aṣáájú ẹ̀dá Muhammad. Allahu akbar. wa'dallahi la yukhlifu Allahu wa'dahu. Ya zal jalali wal ikram. walakinna akthara an-nasi la ya'lamun. kò sí ọlọ́run ọba ètò. walakinna akthara an-nasi la ya'lamun. yóò wá ń tó wí o. wa'dallahi. ọlọ́run lémi ọlọ́run ọba àdéhùn mi tí mo ṣe pẹ̀lú yín. wa'dallahi. àdéhùn tí mo ṣe pẹ̀lú yín o. wa'dallahi. tí jẹ́ àdéhùn látọ̀dọ̀ èmi ọlọ́run ọba tí mo gbé kádàrá yín lé lórí. wa'dallahi la yukhlifu Allahu wa'dahu. ọlọ́run lémi ọlọ́run mi ò ní iye àdéhùn mi mo ṣàdéhùn pé wá sáyé ẹ ti wá dé. ẹ̀rí bẹ́ẹ̀ fọ́nufọ́ra ẹ wá dáyé ọ̀hún tèmi mo ṣàdéhùn pé wáyé ẹ sì wáyé ẹ wá dáyé ẹ wá bẹ̀rẹ̀ sí máa lọ ṣe gbẹ́kúdè ikú ò lẹ́gbẹ́dè ẹ gbẹ́kúdè ẹ rí kú gbẹ́dè ikú ń tẹ̀lé ọ káàkiri gbogbo ìgbà ọlọ́run ni mo ṣàdéhùn pé wáyé ẹ sì padà. la yukhlifu Allahu wa'dahu. ọlọ́run lémi ọlọ́run ọba ń wò ní ìyapa àdéhùn mi. walakinna akthara an-nasi la ya'lamuna. Allahu akbar. walakinna akthara an-nasi la ya'lamun. ọlọ́run ni walakinna akthara an-nasi la ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ mi abá Allahu akbar kabira Allahu akbar. ya'lamuna zahiran min al-hayati dunya. ọlọ́run lẹ́ẹ̀dẹ́ mi ọlọ́run ọba màmá ayé lẹ dá mà. ya'lamuna zahiran min al-hayati dunya. ẹ dá ayé mà ẹ máa yé ayé ló yé yín jù ayé ló yé ayé tí ó yé yín sálì kìyàmà ayé tí ó mú yín sórí ikú. ayé tí ó ayé tẹ́ ẹ bàjẹ́ ń bẹ̀ tẹ́ ẹ ní wúlò tẹ́ ẹ tún wá bàjẹ́ wá bẹ́ mi ọlọ́run ayé ń lọ́wọ́ ayé yín ayé ń ló yé ayé yín ẹ wá ayé títí ẹgbẹ́ kòkè ẹgbẹ́ ròyìn gbogbo òlú òkèèrè ni wọ́n ti mọ̀ yín tẹ̀ ń bẹ́ẹ̀ tí ń dọ́ọ̀jì la ilaha illallah Muhammadur Rasulullah. ya'lamuna zahiran min al-hayati dunya. ẹ fa abẹ́ obìnrin ẹ fa ọmú obìnrin ẹ yọ ojú ọkùnrin ẹ fa abẹ́ ọkùnrin bẹ́ẹ̀ bábí ilé wọn alẹ́ fi ń so owó ọ̀hún kọ́ bẹ́ẹ̀ bá ní tán kọ́ ẹ gbọ́dọ̀ ètè mi ń wò ni pé àfi kẹ́ ẹ máa gbáyé kẹ́ ẹ máa lọ mọ́ àfi kẹ́ ẹ máa gbáyé kẹ́ ẹ máa lọ mọ́ kẹ́yìn pẹ̀lú ayé ẹjọ́ máa ṣọ̀rẹ́ Allahu akbar. ya'lamuna zahiran min al-hayati dunya. ọlọ́nlẹ̀ wa máa yé dáadáa ẹ máa yé dáadáa ẹ gbogbo kọ́nàkọ́nà ayé lẹ mà Allah. wa hum 'anil akhirati wa hum ghafilun. ọlọ́run ní ṣùgbọ́n nípa àlìkíyàmà bí a bá ń sọ̀rọ̀ àlìkíyàmà létí yín ẹ̀ tí ẹ fẹ́ gbọ́ kò sí ń tọ́kàn yín pẹ̀lú ọ̀rọ̀ àlìkíyàmà kò sí ń tọ́kàn yín ayé yìí náà ní sá ayé yìí ni Allahu akbar kabira. awalam yatafakkaru fi anfusihim. mi ò gbọ́n tó wí o. awala yatafakkaru fi anfusihim. ọlọ́run ní ẹ ronú pẹ̀lú ọ̀rọ̀ ara yín ni ẹ ronú ara yín ni. ma khalaqa Allahu samawati. mo ti kúrò ń bẹ̀ yẹn bá awalam ń bẹ̀ yẹn mi. yatafakkaru fi anfusihim. ọlọ́run ẹ ronú ara yín ni ẹ ro làákàyè yín ni ẹ ro dáadáa pẹ̀lú ara yín kọ́rọ̀ yín ọmọ bọ́ sófò ẹ di ayé mú òfò lẹ́fẹ̀ẹ́ sẹ́hùn ẹ sòfò khusranul mubin òfò tó fojú hàn ńgbẹ ìjábá ṣòfò láyé tó tún ṣòfò lálùkìyàmà òfò tó hàn gbangba nìyẹn ayé náà lẹ wá dìmú báyìí ń gbọ́. awalamu yatafakkaru fi anfusihim. ọlọ́run ẹ ronú ara yín ni. fi ẹ ronú ẹ̀mí yín ni. ẹ̀yin kọ́ lẹ fúnra yín èmi ni mo fún yín lẹ̀mí ọ̀hún lẹ̀ ń lò ó gbó lọ yìí lẹ̀ ń gbó lọ yìí. awalamu yatafakkaru fi
أنفسهم owó parẹ́ tí rẹ orírun funfun ń bẹ̀ ó bó o ṣe wò ó nínú gíláàsì ló ṣe lọ wá sáré lọ fa irun funfun náà lọ fà á já lẹ́sẹ̀kẹsẹ̀ bí ilẹ̀ bá má lọ́la lọ rẹ̀ wo bẹ̀ padà mẹ́ta ni ó hù ń bẹ̀ padà. أولم يتفكروا fẹ́ fa yé lẹ̀. في أنفسهم. wọ́n ní ọ̀sárúgbó ń Ghana kò sí Nàìjíríà náà kò sí náà kò sí arúgbó àwà bẹ́ẹ̀ dá bá mara ẹ̀ lárúgbó Nàìjíríà yìí owó àwà lọ́ọ̀ rẹ̀ ọmọ àlọ́sọ́mọ 60 ọdún ọmọ àlọ́sọ́mọ 70 ọdún òun ṣe bá dé 70 years wá ni wọ́n rè é bọ́ ọ̀ra ọmọ jíìpù wá mo ló ń gbé e lọ kí ló fi ṣe kí ló tún kù tó fẹ́ lò nú ayé ọ̀hún Allah. أولم يتفكروا في أنفسهم. Ọlọ́run ní gbogbo mọ́tò ńláńlá tẹ́ ẹ ràjọ ilé ńláńlá tẹ́ ẹ kọ́ káàkiri àwọn èèyàn tẹ́ ẹ bá tiẹ̀ jẹ́ tẹ́ ẹ fi tún tara yín ṣe. أولم يتفكروا في أنفسهم. Ya salam ya salam. ما خلق الله السماوات والأرض. Ọlọ́run ní bẹ́ẹ̀ bá máa núrò ẹ jẹ́ ń fa àwọn àmì kan hàn yín o èmi ni mo dá sánmà mi èmi ni mo dá ilẹ̀. وما بينهما àti ń ti bẹ lágbègbè méjèèjì Ọlọ́run ní mo dá lórí òdodo ni mo fi dá. Bámi tún bẹ̀ yẹ wíwá ajali musamma. وما بينهما إلا بالحق. Ya salam ya salam. أجل مسمى. Ọlọ́run ní mo ti fàsìkò sí. Mo dá sánmà mi mo dálẹ̀ mi Ọlọ́run ní mo fàsìkò mo sọ̀gbà kálukú wọn náà ó lò òòrùn yọ lánàá ṣẹ́jú rẹ̀ lè wọlé òòrùn tó yọ lánàá ń tún ní padà wá mà ọ̀tọ̀lẹ́ tí ó tún yọ lọ́la ọ̀tọ̀lẹ́ tí ó yọ lọ́la sáfẹ́ kúrò ńbẹ̀ sá ọ̀fẹ́ kúrò ńbẹ̀ lọ sáà ń túnra ṣe ń jojúmọ́ ló fi nǹkan para lóòótọ́ la ilaha illallah ó ti ẹ̀rí ìyá oníranù ọgbọ́n bójú tó bóra tán yóò máa wá rinrun yóò bọ́ bá dáàrin agbo yóò máa yí dìkiri yóò máa yẹrun yóò máa yẹn ọkọ rẹ̀ náà ni mo jẹ́rìí ìyàwó mi sá la ilaha illallah. وما بينهما إلا Ọlọ́run ni mo dá sánmà mi àti ilẹ̀. ajal musamma mo sì fàsìkò sí bí mo ṣe fàsìkò sí àsìkò tó òrùn ọ̀ràn tí mo fàsìkò sígbà tí ìràwọ̀ máa yọ tí mo fi àsìkò sí ìgbà àlè oṣù mo fi àsìkò sígbà tí ilé ọmọ bẹ́ẹ̀ ni ìwọ náà lásìkò ló ń tó lò ọ máa lọ òòrónú ni làákàyèrè ọ̀sọ́ fún ọ ń bọ̀ lọ́ọ̀kan ọmọ rẹ tó sáré gbé tó padà wá dì mọ́ pé bàbá oyoyo bó ti gbé lẹ́sẹ̀kẹsẹ̀ ló sì fìlà orí rẹ tó sì ti ń sọ fún ọ ni pé ètò ló ń tó èmi náà fẹ́ lò yókù Allahu akbar. wa inna kathiran minan nas Allah. liqa'i rabbihim lakafiruna. Allah. liqa'i rabbihim lakafirun. Ọlọ́run lẹ́ẹ̀mọ̀ gbọ́ ẹ dì máa yé o ẹ̀mọ̀ pé ẹ fẹ́ ẹ̀mọ̀ pé ẹ padà fayé lẹ̀ àti wá pàdé Ọlọ́run ọba kò sí lẹ́mìí yín rárá ẹ ronú ń pa pé padà lọ rèé pa bẹ́ẹ̀ lẹ́ẹ̀sì jábọ̀ ọ̀ranyàn ni ẹni ọ̀ràn ní ń ṣe ń retí àbọ̀ ọba tó rán ọ wáyé ń retí àbọ̀ àbọ̀ gbọ́dọ̀ má wàá jábọ̀ Allahu akbar kabir. walaqad dharana li jahannama kathiran minal jinni wal insi. ìdẹ̀dá làmú nìyẹn o. lahum qulubun la yafqahuna biha. ó de ní. wa lahum a'yunun la yubsiruna biha. ó di méjì Allah. wa lahum adhanun la yasma'una biha. ó di mẹ́ta. ulaika kal an'am. dansakiri Ọlọ́run. balihum adallu. Allah. ulaika humul ghafiluna. yasal jalali wal ikram. Allahu akbar kabir. Allahu akbar kabir. humul ghafiluna. Ọlọ́run lémi Ọlọ́run ọba mo ti kádàrá àyà máwọn ẹni Ọlọ́run má ṣe mí lẹ́ni ìyá. walaqad dharana li jahannama. Ọlọ́run mo kádàrá àyà máwọn ẹni kan mo ti pọ́mánẹ́ẹ̀tì ọ̀rọ̀ wọn pé ìyà
ìyà ni tiwọn láyé ìyà sì ni tiwọn lálẹ́ kí kódà mi bá lówó tó yẹ pé owó ọ̀dọ̀ wọn ni gbogbo owó tí gbogbo wa ná lórílẹ̀‐èdè yìí bá wà ọlọ́run lẹ́ni ìyà mu ṣe wọn wọn ó jìyà lẹ́yìn wọn ó sì jẹ́ lálẹ́ kìyàmà. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس. ọlọ́run láwọn èèyàn kan ń bẹ nínú èèyàn nínú àlìjànú ni mo ti kádàrá àyàlé wọn lórí pé ẹni ìyà ni wọn. من الجن والإنس. ọlọ́run lẹ́mi ọlọ́run ọba wọn ṣàbòsí o kí ni dé tí mo fi kádàrá àyàlé wọn lórí. لهم قلوب لا يفقهون بها. ọlọ́run nítorí ní tí ó jẹ wọn ó jìyà ni pé mo fún wọn lọ́kàn ọkàn tí wọ́n fi ń ronú wọ́n fẹ́ ra ọmọ jìb ọkàn tí wọ́n fi ń ra lé kiri Ìkòyí ọkàn tí wọ́n fi ń ra lé ti London ọkàn tí wọ́n fi ń ra lé ti Amẹ́ríkà ọkàn tí wọ́n fi ń re lọ rèé ra lé lókè ọ̀yà tí wọ́n rà nílẹ̀ Ìgbò ọlọ́run ni mo fún wọn lọ́kàn. la yafqahuna biha. ọkàn tí mo fún wọn yìí wọn ò fi ronú tèmi ọlọ́run onípa tara wọn ntó fúyẹ́ láyé ntó la ilaha illallah Muhammad ilé rẹ tó ọ yẹra rẹ wò ni bàbá ọmọ fọ́nù ayé ló pè ń pàtàkì báyìí wo bẹ́ẹ̀dì tó fi ń sùn nù lé ìwọ náà wo bẹ́ẹ̀dì rẹ bó ṣe fẹ̀ tó bọ́ ọba sùn ń bẹ̀ ọ sọ fáwọn onífídíò kó wọn wá fídíò rẹ lórí bẹ́ẹ̀dì kó o wo bó o ṣe máa ń bẹ̀ kó ń dó kó o wo bó o ṣe máa lórí bẹ́ẹ̀dì ọ̀ ń bẹ́ńkẹ́ àyẹ̀wò mélòó lọ́gbà ń bẹ̀ ààyè mélòó lọ́gbà ó yẹ kó ìwọ náà wá wo gbogbo àdúrà ilé tó ọkọ ìwọ tó wá kọ́lé ọ̀hún ní bíntín lórí bẹ́ẹ̀dì. lahum qulubun la yafqahuna biha. ọlọ́run ní ń tẹ́ fi mà páyé kéré púpọ̀ ẹni ó bá gbẹ́kẹ̀ láyé yóò ṣòfò láyé ní yóò ṣòfò lálùkìyámà. lahum ayunun la yubsiruna biha. ọlọ́run láwọn tí mo kádàrá àyàlé lórí inú èèyàn nú àlìjànú yìí ọlọ́run ní mo fún wọn lójú wọn ò ní fi wo ètí jámì tèmi ọlọ́run mo fún wọn ojú kí má tó ọmọ pa wọn ni wọ́n ní wọn ò ní fi wo àmì èmi ọlọ́run wọn ò ní wo ẹni olówó tó ti dẹni lẹ́lẹ̀ wọn ò ní wo ẹni tí a wò pé kò tiẹ̀ yẹ kó ní nǹkan kan lọ́wọ́ òun làwọn ọ̀mọ̀wé ńláńlá sì ń bá ṣiṣẹ́ òun ọmọ nǹkan kan tiẹ̀ kò mọ̀ sí owó abẹ́rẹ́ wọn sì máa ṣe ní ọmọ fún ẹni jẹ tí ọmọ fún ẹni mímu àwọn ẹnìkan sì ń bẹ wọn lé ayé dá àyè kan mo gbà yí ọ̀hún lọ́wọ́ wọn mo padà sọ wọ́n dẹni lẹ́ẹ̀lẹ̀ Allah. walahum adhanum la yasma'una biha. ọlọ́nlẹ́lẹ̀ kẹta ń bẹ irú àwọn ẹni tẹ́ pé wọ́n ó ṣòfò láyé àtàlùkìyámà. Allah. la yasma'una biha. àwọn tí ayé ń bẹ lọ́wọ́ wọn tí a pè ní pàtàkì yìí tí wọ́n mọ̀ pé ayé mọ̀ fúyẹ́ púpọ̀ ayé mọ̀ fún àfààní ayé ó kéré ju gbogbo ohun tí kéré lọ ìwọ náà máa wò ó bó ti wulẹ̀ ọlọ́lá tó tó lówó tó ní ọba ti ṣe wẹ́lú báyìí wọ́n ti palẹ̀ rẹ mọ́ ẹnìkan kò ní wọnú yàrá bí ọba wà mọ́ la hawla wala quwwata illa billahi àlẹ́yìnlá wọ́n máa wá wò lọ́rẹ́ rẹ kan bá fẹ́ wọlé wọn ní ibẹ̀ ń lòkú wà ó náà sáré padà ọ̀rẹ́ rẹ ni ọ̀fẹ́ rí ọmọ ń fa ìyàwó rẹ ọ̀fẹ́ rí ọmọ ìyàwó rẹ bí bá ń bẹnu létí ń bá ń sunkún ẹ̀mí rẹ̀ ń ti ń ya fọ́tò oríṣiríṣi pé káwọn èèyàn tètè lọ jàre ara ìwádìí ibi ọba kówó sí báńkì bọ́ọ̀bá ti gbẹ́mìí mi ò ní ọkọ̀ jálẹ̀kùn léná gbogbo kọ́kọ́rọ́ ní ọ̀wá káàkiri àti kó gbogbo dọ́kúmẹ́ǹtì ńlẹ̀ la ilaha illallah muhammad rasulullah. ulaika kal an'ami. wọ́n gbọ́ o. ulaika kal an'ami. Allahu akbar. bal hum adallu. bal hum adallu. bal hum adallu. Allah. ulaika humul ghafiluna. òsì ọlọ́run ọba tí ò ní sàbòsí. ulaika humul ghafilun. ọlọ́run lára àwọn tí ó jẹ́ pé wọ́n yẹ ní ìyà láyé àtàlìkíyàmọ̀ nú èyàn àtàlìjànú náà làwọn ẹni tó jẹ́ pé mo fún létí wọn ò ní fi gbọ́ tèmi ọlọ́run wọn ò bí a bá gbé ń sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ tí ń rùn ni o ọ̀rọ̀ tí àbí a bá dágbo tí a rá àwọn àfa àwọn ń ṣe wáàsí wọ́n ń ṣe kinní kan ẹ dákun ẹ sọ fáwọn àfa àwọn ó ṣe wéré
ọba tiẹ̀ jẹ́ lé ọlọ́mọ ni wà ní ẹ̀dá kun àkáàfó ṣe wá sí wẹ́rẹ́ ó jẹ́ ya wà ní ọlọ́mọ sí adi tá a máa wá ṣe wá sí àwa mọ́sálásí ni. Ulaika kal an'ami. ọlọ́run láwọn tá a wí wọ̀nyí ẹran la fi wọ́n wé o. Ulaika kal an'ami. ọlọ́run lẹ́mi ọlọ́run ọba ẹran ni mo fi wọ́n wé ẹran àgùntàn ni mo fi wọ́n wé. Bal hum adallu. ọlọ́run nítorí pé wọ́n ti sọnù kú olójú ọ̀nà tèmi ọlọ́run ọba ayé nìkan ni wọ́n dì mú ayé sì kéré pọ̀. Ulaika humul ghafiluna. Ulaika humul ghafilun. ọlọ́run láwọn tá a wí wọ̀nyí wọ́n máa fọnú fọ́ra ulaika humul ghafilun. Ulaika humul ghafiluna. ọlọ́run ni wọ́n fọnú fọ́ra wọ́n bọ̀ wọ́n orí kẹrẹ mú dání ayé tí a mú dání ayé tó kéré ni. ulaika humul ghafiluna. Ulaika humul ghafilun. ọlọ́run láwọn tá a wí wọ̀nyí wọ́n fọ́nú wọn fọ́ra wọ́n fọ́ ọlọ́run dákun má jẹ́ á sọnù ọlọ́run má jẹ́ á sọnù má sọ wánu èṣù tí ń ṣẹ̀dánù má jẹ́ ọ́rá ààyè pẹ̀lú wa. ulaika humul ghafilun. Ulaika humul ghafiluna. Ulaika humul ghafilun. Alaikum wa rahmatulahi wa barakatu. ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì nípa ayé mà kéré púpọ̀. Allah. اعلموا أنما الحياة الدنيا لعب ولهو. الله الله لعب ولهو وزينة. يا سلام يا سلام. وتفاخر بينكم. الله أكبر. وتكاثر في الأموال والأولاد. ayé mà kéré o. كمثل غيث أعجب الكفار نباته ntọ́pọ̀nù èèyàn jókòó sí. ثم يهيج Allah. فتراه مصفرا ثم يكون حطاما. Allah. وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان. الله أكبر. وما الحياة الدنيا إلا متاع الغرور. ọ̀rọ̀ ọlọ́run tó ń sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run ni wàá ṣáájú ẹ̀dá Muhammad jáwọn èèyàn rẹ̀ ọmọ o. sọ fún ẹ pé ẹ gbọ́ o. ẹ lọ rè é gbọ́ ẹ mọ̀ o. Allah. أنما الحياة الدنيا لعب ولهو. ọlọ́ni wa nẹ́bí ṣàlàyé fún ẹ pé ayé tí wọ́n dì mọ́ wọ yìí ilé ayé aré ilé àwàdà ni. Allah. أنما الحياة الدنيا لعب ولهو. ilé ayé ilé aré ni ilé àwàdà ni ilé mèédè ni. Allahu Akbar. ayé dàbí ẹni Allahu Akbar kẹbi ń gbọ́. اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة. wasinatun ọlọ́run ní ọ̀ṣọ́ lásán ni ọ̀ṣọ́ ni ó dàbí ẹni tó ti ṣiṣẹ́ fọ́pọ̀lọpọ̀ ọdún ó ti bá kọ́mpìnì ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ọdún bóyá báńkì ló bá ṣiṣẹ́ ni kíní kan ló bá ṣiṣẹ́ ni tó Allahu Akbar kabira. وزينة. ọlọ́run ní pẹ̀lú bó ti wá ṣiṣẹ́ yìí tó bọ́ pẹ́ńbẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún. Allahu Akbar kabira. وتفاخر بينكم. ya salam ya salam. وتكاثر في الأموال والأولاد. Allah. كمثل غيث أعجب الكفار النبات
نباته Allahu akbar kabira. ثم يهيج فتراه مصفرا ثم يكون خطاما orí nǹkan. وبالآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان ọmọ sí ọlọ́run ó sí ọlọ́run. وما وما الحياة الدنيا الله. إلا متاع الغرور الله. وما الحياة الدنيا إلا متاع الغرور ọlọ́run ní wa nẹ́bí sọ fún wọn o sọ fún wa ìlẹ́mọ̀. اعلموا ọlọ́run ní yẹn lọ rè é mọ́ o. اعلموا Aha. أنما الحياة الدنيا لعب ولهو ilé ayé yìí ilé aré ni ilé asán ni ilé àdánù ni. لعب ولهو ọlọ́run nílé ilé mìíndín láyé. Allah. وتفاخر بينكم ayé tá a wá wí láàrin ara yín kẹjọ mọ kẹkẹ ẹ máa ṣe fáàrí síra yín ni o. وتفاخر بينكم وتفاخر بينكم mi ò gbọ́ tún bá mi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ìlẹ́mọ̀. اعلموا أنما الحياة الدنيا لعب ولهو ọlọ́run nílé ayé ilé asán ni ilé aré ni. لعب ولهو ilé mìíndín ni. لعب ولهو Aha. وزينة ọlọ́run nílé ilé ọ̀ṣọ́ ni ọ̀ṣọ́ lásán ni ilé ọ̀ṣọ́ ni ó dàbí ẹni ó ti ṣiṣẹ́ ń kọ́mpìnì pọ̀ fún ọ̀lọ́pọ̀ ọdún kọ̀ra fíríjì tiẹ̀ kọ̀dá mọ́tò tiẹ̀ ní kọ̀dá bẹ́ẹ̀dì ní gbogbo ẹ̀ ni wọ́n kó fún ọwọ́ àdìjọ́ wọn rìtáyà rẹ̀ wọ́n bá ní ọmọ lọ ọwọ́ àwọnú ilé lọ́ba kásọ rẹ̀ inú báyìí lọ́ba jáde. Allah. اعلموا أن الله. الحياة الدنيا لعب ولهو وزينة ọlọ́run ní ọ̀ṣọ́ lásán lọ́jẹ́ ọ̀ṣọ́ lásán lọ́jẹ́. Aha. وتفاخر بينكم wọ́n tọ́ fún akúrú bẹ́ẹ̀ iná hùn kẹ́ẹ̀sì máa ṣe fáàrí láàrin ara yín nǹkan tẹ́ ẹ̀ máa fi ṣe fáàrí kún ara yín ni. وتكاثر في الأموال والأولاد ẹ máa fọmọ ṣe fáàrí láàrin ara yín pé èmi mo bímọ tó pọ̀ ju tiẹ̀ lọ mo lówó tó pọ̀ ju tiẹ̀ lọ lọ́rẹ̀ owó mi ní báńkì. Allah. والأولاد ọ̀rọ̀ àwọn tí ń kówó wa وتكاثر wọ́n wá ń proud pa àwọn lówó. àwọn olè wọ́n wá ń kílèmù pa àwọn lówó olè níyìn irú owó tẹ́ ẹ ní ẹ̀kọ́ lè yàn kó lówó irú owó kòkó bàbá yín ni owó kòkó bàbá yín ni àbí owó gàárì bàbá yín ni ẹ máa wá kílèmù pẹ́ lówó owó gbogbo wa. Allah. وتكاثر في الأموال والأولاد Allahu akbar kabir. وتكاثر في الأموال والأولاد ọlọ́run ní kẹ́ ẹ máa fi ṣe fáàrí síra yín ní pípọ̀ ọmọ owó pípọ̀ ń báǹkì ń táyé wà fún nìyẹn o. كمثل غيث ọlọ́run lápèjúwe rẹ̀ wá dàbí ẹ̀sùn òjò. Allah. أعجب الكفار نباته Allahu akbar kabira. ثم يهيج Allah. فتراه مصفرا Allahu akbar. Allahu akbar. ثم يكون خطاما Ya salam. بالآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان Allahu akbar وما kabira. الحياة الدنيا إلا متاع الغرور. ọlọ́run ní ayé yìí ó dàbí ẹ̀sùn òjò ni ẹ̀sùn òjò ni ńgbà tó sú kẹ́lẹ́kẹ́lẹ́ tó fẹ́ rọ̀ inú àgbẹ̀ wá dùn
ńgbà òjò náà sọ̀kalẹ̀ gbogbo ntí jẹ́rùgbìn rẹ̀ lọ́wọ́ tutù dódódódódódó ṣùgbọ́n láìpẹ́ ńkọ́. thumma yakunu khutaman. Allah. wa fil akhirati adhabun shadidun. wa fil akhirati adhabun shadidun. ọlọ́ni lẹ́yìn ìgbà tó wá di pé gbogbo ẹ̀ tó tutù dódódó lẹ́yìn ìgbà náà lọ́rọ̀ rírọ̀ tí ọ̀rọ̀ tí ó tẹ̀lé lọ́ba gbẹ. Allahu Akbar. Gbogbo èròǹgbà àgbẹ̀ ti dòfonu bí èròǹgbà ẹni ó dì máa yóò ṣe dòfonu. Allah. wa fil akhirati adhabun shadid. ọlọ́ni ìyà tó nípa ń bẹ lọ́dọ̀ èmi ọlọ́run ọba tó bá lọ́jọ́ àkíyàmà gbogbo ẹni ó di ayé máyà. ìyà tó nípa ń bẹ fún gbogbo ẹni ó di ayé máyà bẹ́ẹ̀ bá padà wá dọ́dọ̀ èmi ọlọ́run. wa maghfiratun minallahi wa ridwanun. ẹni ọba páàsì láyé tó mú ayé dẹ́ngbẹ̀rẹ̀ kí ni ọba pàdé lọ́dọ̀ èmi ọlọ́run ọba yóò bá àforíjì pàdé yóò sì bá ìyọ́nú èmi ọlọ́run ọba pàdé. wa mal hayatud dunya illa mata'ul ghurur. ayé lẹ sọ ní pàtàkì báyìí. wa mal hayatud dunya illa mata'ul ghurur. ọlọ́run ìtànjẹ láyé ìtànjẹ ní gbogbo ń tẹ̀ ń ṣe ń bẹ̀ yìí ìtànjẹ ní ó máa ṣe yòyòyòyò lónìí bọ́ bá sì dọ́là yóò ṣe wẹ́lú gbogbo ẹ̀yàn ọlá kìíní kan ipò ẹ̀yẹ Allahu Akbar. wa mal hayatud dunya ọjọ́ òṣùpá àdínní ọjẹ́ra wà dín ní ọba díjọ́ kan ni wọ́n wà balógun àdínní tí mọ́sálásí. wa mal balógun bí bá rákòrò ti dọ́ọ̀lì kí á mọ̀ illa mata'ul ghurur. ẹlòmíì bàjẹ́ débi pé yóò sì tún máa sọ fún ìmáàmù mọ́sálásí pé tí wọ́n bá dé ẹ̀gbọ́dọ̀ gbẹ̀rù dìde o bọ́ bá díjọ́ jímọ̀ gbogbo wa wà á káwọ́ gbéra àwọn arìnrìn balógun nu balógun fẹ́ẹ́ dé. wa mal hayatud dunya illa mata'ul ghururi. ìtànjẹ láyé kò sáfàní kankan ń bẹ́ẹ̀. Allah. illa mata'ul ghurur. ọlọ́láyé kéré bọ̀ o ìtànjẹ láyé o. illa mata'ul ghururi. ìtànjẹ láyé àwọn tó ń pè ọ́ lónìí pé èèyàn ní àwọn náà ni wọ́n padà tún á sọ fún ọ pé àṣejù rẹ pọ̀ abẹ́ ìwé ẹ̀yìn nìkan ni bàbá àtẹ̀jù yín pọ̀ jàre àbá. wa mal hayatud dunya illa mata'ul ghururi. Allahu Akbar kabira. wa mal hayatud dunya illa mata'ul ghururi. ẹ wo àwọn tá a yàn ní gómìnà àná àwọn tí a gbé wọlé ńgbà náà ńgbà ó sì dèrò ìyẹn bá padà lẹ́yìn wọn wọ́n sún ó ti sún wọn nù ó sún wọn náà nù bó ṣe sún ayé náà nù. Allahu Akbar kabira. Allah. wa mal hayatud dunya. wa mal hayatud dunya. ya salama. illa mata'ul ghururi. lásán ni. wa mal hayatud. ayé ìtànjẹ ni ayé ìtàndànù ni. illa mata'ul ghururi. ìyẹn làfáà kan tó ní làákà ń sọ nínú orin rẹ̀ pé. wa mal mari'u illa kalila li wada'i. wa mal mari'u. wa mal mari'u. mo gbọ́. wa mal mari'u illa kalila li wada'i. wọ́n ti mọ̀ ọ́ léèyàn. wa mal mari'u. ọmọ ìmọ̀rìhù kí ni ń bẹ fẹ́ẹ̀yàn. wa mal mari'u. kí léèyàn fúnra ara rẹ̀ láyé. wa mal mari'u. ayé tí ń gbé ọ sókè tó ń gbé ọ káàkiri wọ́n ń pè wọ́n ní ìwọ ni òní kú wọ́n sì máa sọ pé wọ́n kọ́ mọ́. wa mal mari'u. nbí ayé wà nù sẹ́. wa mal mari'u. ẹgbẹ́ ọba àdìjọ́ kan níyàwó rẹ̀ ọmọ wa sọ pé
ẹ̀yin náà ti wá di dádì báyìí. وما المرء ń sọ fún ọ nìyẹn bó ti yẹ kó lọ ojú ń lọ rè wẹ́lòmíì fẹ́. وما المرء إلا كالعلال ودائه Allah يخاف شعر ثم يجيب يخاف تمام الشعر ثم يجيب وما المرء àní kí ni èèyàn fúnra ara rẹ̀ láyé. وما المرء kí ni fàárí ẹ̀dá láyé. وما المرء kí ni ó kí lọ jẹ́ kí lọ mọ̀ kí lọ dà kí ni ó kí lọ padà dà. ó wá sọra rẹ̀ di pàtàkì láyé o ṣe bí wọ́n ń pè ọ́ léèyàn èèyàn wọn ò ní padà pé ọlọ́run la mọ́. a ní ọmọ ẹ̀dá èèyàn ó dàbí ìlétẹ̀sù ni tí ayé fúnra ara rẹ̀ ojú kan ló ní ojú táyé ní déédéé ọ̀ọ́kàn àwùjẹ orí rẹ̀ lójú rẹ̀ wà ẹni ọba gbé lọ́wọ́ bọ́ bá ń gbé ńlẹ̀ tó gbé dọ́rùnkún á máa gbúrò rẹ̀ bọ́ bá gbé dáyà á máa gbúrò rẹ̀ bọ́ bá gbé dọ́rùn á máa gbúrò rẹ̀ ariwo rẹ̀ àgbà gbogbo olùsùnmọ́ ń gbọ́ ọba yánjọ́ bá gbé e tó bá fi hàn ojú rẹ̀ báyìí láìláìlá bọ́ bá ti gbé tó fi hàn ojú ẹ̀ báyìí àtẹ́lẹ̀ yìí èso máa mi bọ́ bá jù ú lè ọ̀tán Allah. وما المرء إلا كالعلال ودائه àní kí lè èèyàn fúnra ara rẹ̀ láyé èèyàn dàgẹ́ bí ìlétẹ̀sù bọ́ ọba dáyé nígbà tó ń kàwé nígbà tó rí sẹ́ńgbò òdì mọ́níjà ìwọ tó òdì mọ́níjà náà ni wọ́n padà wá fi ṣe dàrẹ́kítọ̀ ìwọ tó jẹ́ dàrẹ́kítọ̀ padà wá di executive director lẹ́yìn executive director wọ́n ní wọ́n náà ó ti jẹ́ kó jẹ́ chairman. وما المرء إلا كالعلال ودائه ọ̀rọ̀ rẹ̀ dàgẹ́ bí ìlétẹ̀sù ni bọ́bá kọ́ létẹ́rẹ́ àníri gbọ́ bá sì yá yọ́ máa wá tóbi yọ́ máa tóbi yọ́ máa tóbi yọ́ máa tóbi. يخاف تمام الشعر ثم يجيب Allah تمام الشعر ثم يجيب وما المرء bọ́ọ̀bá wá wo ńgbà tí òṣùpá ńtọ́ bá ti ń yọ ó ń yọ òṣùpá ọjọ́ kẹsàn-án ọjọ́ kẹwàá ọjọ́ kọkànlá èkejìlá èkẹtàlá bọ́ bá di òṣùpá ọjọ́ kẹ̀ńlá yóò wá kárí gbogbo ayé kárí ńgbà gbogbo ayé rí ọnu wọ́n máa wá pariwo rẹ̀ ṣùgbọ́n súnmọ́ yòógì ìbò. يخاف bọ́bá dijọ́ kẹẹ̀ẹ́dógún àtijọ́ kẹrìndínlógún padà wojú sánmà gbogbo ẹ̀ ó dúdú ni gbogbo olú ó dúdú ni wọ́n gbàgbé ẹ̀ nìyẹn. يخاف nígbà wọn náà bá lò ní pariwo rẹ̀ ọkàn wọlé ni tó. ألا إنما الدنيا كهالة من نائم ayé wo ni ayé ìtànjẹ ayé tó yẹ pé bí bá ń bẹ lọ́wọ́ rẹ ọ̀rọ̀ rẹ dàbí ẹni tó sùn tí ń lálàá. ọ̀rọ̀ rẹ dàbí ẹni tó sùn tí ń lálàá ni. Allahu akbar Allahu akbar. wa ma khayru aishin la yakunu bidaimi. Allahu akbar kabir. wa ma khayru aishin la yakunu bidaimi. ayé ló gbé sùn lọ wá lálàá lọ bára rẹ láàrin àwọn èèyàn ńláńlá oníwọ̀ pẹ̀lú president lẹ́jọ́ ń jẹun ẹjọ́ kó lórí ìkíní kan alálọ̀ ńlá àlá ni jíjí tó jí lọ bá gàrí tí ó mú ọ ronú tó fi sùn lọ bá bára rẹ bí gàrí àbáyé sí rí náà. wa ma khayru aishin la yakunu bidaimi. tánà ta ni tí ò wúlò ta ló ní tí ò wúlò ta ló ní ìṣẹ̀mí ayé tí ò lọ títí ta ló ní ìṣẹ̀mí ayé tí ò lọ títí gbogbo bí àwọn olóṣèlú wa àwọn ilé ńláńlá tí ń bẹ l'Ábùjá tá a bẹ̀rẹ̀ sí lò ń gbọ́ ọba níjọ́ kan lẹ́sẹ̀ wọ́n sì gba ẹsẹ̀ tí wọ́n ní òkú òǹbẹ àwọn tí ẹ̀ ti rèé wọ́wọ́ wọn ń gbára wọn ní ìsìn bí a bá ti gbára wọn tán àwọn náà wọ́n gbára wọn jáde Allahu Akbar Allah. Amal idama nilita bila amsila zata. Ya sal jalali wal ikram. Fafuneitaha
ألا أنت إلا كهالمي لا حول ولا قوة لا حول ولا قوة ألا أنت إلا كهالمي ayé tó lò ìwọ ni ìwọ náà wò ìwọ náà ó ṣe dáadáa kó tọrọ ara rẹ sí nígbà tó sì nígbà nǹkan sì ń ṣe lọ́wọ́ bọ́ bá wo ohun tó lò sá tó ti lò lánàá nínú ayé Allahu Akbar kabira bọ́ bá lè wo bó o ṣe wà lánàá àwọn àgbádùn àná àwọn ó ti lò tán. Allahu Akbar Allahu Akbar فافنيتها ألا أنت إلا كهالمي. Ngbàlẹ̀ mọ́ lónìí lọ wá ìwọ náà wá wo ètò ti lò lánàá o ti lò náà nù o ti lò nù o kò tó padà bẹ̀. Kàmùgàfílìn. Allah. وليس بغافل يا ذا الجلال والإكرام. وكم غافل عنه وليس بغافل الله أكبر. وكم نائم عنه وليس بنائم وكم نائم عنه وليس بنائم. Bàbá jẹ́ kí n sọ fún ọ ò lè bá ayé kí ló fẹ́ bá lára ayé àwọn àtà náà bá àwọn bàbá wa ń lẹ̀ Yorùbá wọ́n ní ọgọ́mà tó yọ gbọ̀gbọ̀gbọ̀ tó lòun fẹ́ kọ̀run kò béèrè lọ́wọ́ àwọn bòdè tó bá ń bẹ̀ wọ́n kọ̀run ni ntọ́ bá mu tí wọ́n rò ọ̀run làwọn náà láwọn ń lọ kí wọ́n tó wá dorí kọlẹ̀ wàkàmù gàfílì mélòó léèyàn tó máa wò pọ́ fọ́nú fọ́ra pé eléyìí ọmọ nǹkankan kò wúlò fún nǹkankan kò fọ́nú bí akádà ara rẹ̀ lé ní. kò sẹ́ni wọ́n gbéga sí tí ò ní sọ̀pà kọ́lù ké kò sẹ́ni ọ̀rọ̀ láti ò ní jẹ́ ọba wẹlò míì títí báyìí pé ìyá tiẹ̀ sì mọ́lá ìyá kọ́ lọ́ mọ́lá níbi Ọlọ́run gbọ́rọ̀ ẹ̀ka ni. wàkàm gáfìlì àníwò wàlẹ̀ ìsàbí gáfìlì. àwọn tó lérò pé wọ́n fọ́nú fọ́ra wọn ò fọ́nú fọ́ra. wàkàm náà àníwò wàlẹ̀ ìsàbí náà ìmí. Allah. wàkàm náà ìmí àníwò wàlẹ̀ ìsàbí náà ìmí. gbogbo àwọn èèyàn tó sì lérò pé wọ́n sùn lọ àwọn eléyìí ọlọ́pọlọ bísíǹnẹ̀sì wọ́n ní ibi akádàrà wọn sí náà ní. àbẹ́ẹ̀ká kí ni olówó ń sọ̀rọ̀ tálíkà wa ń dá sí irú àìdí àwo ló fẹ́ mú wa ẹjọ́ èmi náà láì jẹ́ irú àìdí àwo ni ó fún un ní òfò lówó. وليس بغافل يا سلام يا سلام. وكم نائم عنه وليس بنائم. الله. وكم نائم عنه وليس بنائم. ẹ wá jẹ́ àwáyé báyé ṣe kéré tó mọ́ wáyé má yà. ẹni bá wáyé má yà yóò jẹ́ ká lọ́rùn. ẹni bá wáyé má yà yóò jẹ́ ká lọ́rùn. ilé ayé ilé asán ilé àdánwò. ẹni bá wáyé má yà yóò jẹ́ ká lọ́rùn. àṣẹ́ni bá wáyé má yà yóò jẹ́ ká lọ́rùn. ẹni bá wáyé má yà yóò jẹ́ ká lọ́rùn. ilé ayé ilé asán ilé àdánwò. ẹni bá wáyé má yà yóò jẹ́ ká lọ́rùn. ẹni bá wáyé má yà yóò jẹ́ ká lọ́rùn. ẹni bá wáyé má yà yóò jẹ́ ká lọ́rùn. ilé ayé ilé asán ilé àdánwò. ẹni bá wáyé má yà